ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ ti rí pé aṣọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan Facebook ni o torí ẹ̀jẹ̀ tí ó ti wà níbi bẹ̀ ṣùgbọ́n a tún ti wà online padà ẹ ti rí báyìí ni wọ́n ti ń ẹ ti rí báyìí nìyẹn ni wọ́n ti ń ṣe padà yẹn ẹ ti rí báyìí wọ́n ti mísì ẹ̀ papọ̀ wọ́n ti ń gùn papọ̀ wọ́n ti ń mísì ẹ̀ papọ̀ ẹ ti rí báyìí a gbọ́dọ̀ mísì ẹ̀ papọ̀ dáadáa a gbọ́dọ̀ rò pọ̀ dáadáa a wá gún papọ̀ a wá gún sọ pé gbogbo ẹ̀ yóò fi ṣe mọ́ra wọn dáadáa ẹ má gbàgbé ẹ rí i pé bàbá wa ti ṣàlàyé gbogbo ẹ̀ sẹ́yìn bí a ṣe gbọ́dọ̀ ṣe láti ilẹ̀ ṣùgbọ́n kẹ́yìn ọmọ Nàìjíríà kẹ́fi lè rí bí wọ́n ṣe ń ṣe kó mọ̀ di pé àbí wọ́n fi nǹkan kinní kan sí ni àbí kinní kan ni fáyín tẹ̀ ẹ̀sẹ̀ wọlé ń ní ẹlẹ́dẹ̀ tí a pa sí òun náà ni ẹ ti rí ọjọ́ àbáwá máa sọ wọn tábà ti lè lò tọ́ báyìí àwọn tí yóò jẹ́ àwọn ni wọ́n gbé fún ẹ rí pé wọn ò yọ kankan lára rẹ̀ àwọn tí ó máa jẹ́ àwọn náà máa gbé fún bẹ́ẹ̀ yẹn náà rẹ̀ tí wọ́n ń wò yìí o ẹ ti rí báyìí náà ni wọ́n ṣe lọ́wọ́ báyìí ẹ ti rí báyìí. Ẹ má gbàgbé eléyìí ni à ń pè ní bí bàbá máa ń sọ pé kò sí bọ́ọ̀sì lè pè ọba pè ní òṣòlẹ̀ ọba pè ní kí owó lè ṣe kinní kan kọ́sà ti là ní tó bá ti lè wẹ̀ wàá wẹ̀ ni tó bá ti lè wẹ̀ owó dé ni o kì í ṣe pé àǹjẹ̀nú kankan máa gbówó fún ọ o wàá tẹra pa mọ́ iṣẹ́ ẹ ṣùgbọ́n wàá ṣiṣẹ́ iṣẹ́ kékeré owó ńlá ni o kì í ṣe pé torí pé mo ti wá ra ọṣẹ àǹjẹ̀nú kan ó gbowó rárá o kò sí àǹjẹ̀nú kankan ni o gbogbo ẹ̀yin tẹ́ wàá lu òyìnbó káwọn òyìnbó kan lè máa ṣàánú yín káwọn èèyàn ẹ̀yin tẹ́ wàá Nàìjíríà náà káwọn èèyàn kan lè máa fi owó kan máa fi wá yín ẹ̀kẹ́ wà ṣọ́ọ̀bù títí gbogbo èèyàn bá tà torí pé wọ́n ti wé ọṣẹ yìí kí wọ́n ṣe kí ni kí wọ́n tà ẹ máa share ẹ lọ sórí YouTube channel wa ẹ subscribe sórí YouTube channel Adùn Àṣà Yorùbá TV ẹ máa rí nọ́mbà bàbá ẹ máa rí níbi bẹ̀ òun nìyẹn sẹ́yìn náà ti rí báyìí ẹ ti rí báyìí òun nìyẹn ẹ ti rí báyìí yẹn bí a ṣe ń ṣe àwa ṣe papọ̀ láti ṣe papọ̀ ọṣẹ dé òun nìyẹn ọṣẹ ti rí pé ẹni tẹ́ wàá ń lo òyìnbó ẹ̀yin ni ká kí kú oríire jù torí ẹ̀yin náà lẹ́yìn sọ pé ẹ nídìí ẹ dákun afẹ́ kí bẹ́ẹ̀ sí bí bàbá ṣe ń ṣe afẹ́ wò ó òun náà nìyẹn o ṣe ti rí báyìí òun nìyẹn o ó gbẹ̀yìn tẹ́ ti lo iṣẹ́ onípẹ́pẹ́yẹ ẹ ti rí bí iṣẹ́ onípẹ́pẹ́yẹ ẹ ti rí bó ṣe rí ọ̀gá onípẹ́pẹ́yẹ tún lélẹ̀ ọ̀gá onípẹ́pẹ́yẹ tún lélẹ̀ ọ̀gá onípẹ́pẹ́yẹ tún lélẹ̀ eléyìí náà tún lọ́gàá o eléyìí náà tún lọ́gàá ó ní ọ̀gá ẹni pé bàbá sọ orí èrè orí gbogbo àwọn ejò ńláńláńláńlá ẹni pé bàbá sọ ẹ wá rí eléyìí náà ṣe ti rí báyìí ẹ ti rí pé ó ti ń di nǹkan bọ̀ báwọn wọn wà gún ẹ̀rín ọkùnrin tí ò bá tọkùnrin ò lè gún ọkùnrin tí ò bá tọkùnrin kò lè ṣe kí ni kò lè gún ẹ ti rí báyìí ọṣẹ yẹn ni wọ́n ṣe yẹn o Ose Aanu tí owó fi máa wọlé tí àṣírí ó fi máa bò nìyẹn o sẹ́yìn náà ti rí báyìí ọ̀la ṣe lọ́wọ́ báyìí òun náà ni a ṣe lọ́wọ́ báyìí àti ẹ̀ ń gbàládùra pé kí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì kan tiẹ̀ wọlé báyìí ṣùgbọ́n èrò pọ̀ gbogbo ẹni tẹ́lẹ̀ ń pè wọ́n pé wọ́n bí kíkọ́ ẹ má bínú sẹ́yìn náà ti rí báyìí ẹ ti rí báyìí nǹkan tí wọ́n ṣe tí ò fi sí ààyè lẹ́wọ̀ yẹn o tí ò fi sí ààyè sẹ́yìn náà ti rí báyìí náà ni wọ́n ṣe lọ́wọ́ báyìí ẹ ti rí báyìí nǹkan tí wọ́n ṣe lọ́wọ́ nìyẹn ẹ wo ẹ máa share ẹ máa like page ẹ lọ sórí YouTube channel Adùn Àṣà Yorùbá TV ẹ subscribe gbogbo àwọn iṣẹ́ bàbá àwọn complete iṣẹ́ yìí ó wà níbi bẹ̀ àwọn iṣẹ́ tó kù náà sí kíni àwọn náà wà níbi bẹ̀ ẹ wo bóyá ká tó kúrò mí bóyá káwa tó padà sí ọ̀dọ̀ wa bóyá rí bàbá á rí wọn bá sọ̀rọ̀ pé kan tẹ̀ tún ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ṣe ń wò wá fún ìgbà àkọ́kọ́
ẹ̀gbọ́n tẹ̀lé ń wò wá fún ìgbà àkọ́kọ́ náà ẹ lọ sórí YouTube ẹ máa rí gbogbo iṣẹ́ bọ́ ti sọ̀rọ̀ ń pa ẹ̀ gbogbo àwọn tó ti sọ sẹ́yìn ẹ lọ síbi bẹ̀ kẹ́sì kí ni kẹ́ lọ wò ó ẹ rí ń bẹ̀ dáadáa ṣùgbọ́n eléyìí ẹ share ẹ like page yẹn ẹ comment ìbéèrè tó wá fẹ́ béèrè ẹ comment sí orí rẹ̀ ẹ wo ó tún dìgbà míì ó dìgbà kan náà ó di ọjọ́ rẹ̀ ó dàbọ̀ ẹ má gbàgbé o ẹ máa share ẹ dẹ̀ máa like ẹ dẹ̀ máa comment.